Emessy Musibau Ode aṣojú ọ̀gá ńlá o. Sẹ́nitọ̀ Musibau Adisa Emessy aṣojú ọ̀gá ńlá kú oríire. Ayẹyẹ orí kanú bẹ́ẹ̀ de bá ṣe Emessy at 50. Àti kò jáde rẹ́kọ̀ tuntun tó ṣẹ̀ṣẹ̀ ṣe tó gbé akọ́lé ẹni gratitude. Ó máa wáyé lọ́jọ́ Thursday March 7 ọdún yìí. KFM Event Center tó wà number 1 Dayokuye close. Ìfàkọ̀jà Yabule Ẹgbẹ́ Lagos láti máa ṣe. Aago 5 lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀ dálẹ́ kẹlẹ́lẹ́. Ọ̀gá náà Fuji Ajibola ìjọba. Ajiwọ̀sí Alabi Pasuma ló máa kọrin lulu fún wájú. Aṣọ táàmù ní físà láti wọlé o. Màtíríà fáwọn ọkùnrin 15,000 naira ni. Àǹkárá àwọn obìnrin ní 7,000 naira. Ẹgbẹ́ 08099478905 08029740571 àti 08022478155. Ria entertainment service and logistics ló package yẹ. Gbogbo olórí rẹ̀ la gbé jáde pàdé níbẹ̀.